A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọ̀rọ̀ àǹfààní tí a mú wá fúnra wa lónìí òun náà ni àwọn ìwà tá a gbọ́dọ̀ máa rí lára olùkọ́, gbogbo ẹni tí wọ́n ti ń jẹ́ olùkọ́ láyé, bá jẹ́ olùkọ́ ọkùnrin, bá jẹ́ olùkọ́ obìnrin. Ọ̀nà mẹ́ta sì ni olùkọ́ pín sí. Olùkọ́ tí ń kọ́ni lẹ́wọ̀ ẹ̀sìn, olùkọ́ tí ń kọ́ni ní western education, ìyẹn ẹ̀kọ́ tayé, olùkọ́ tí ń kọ́ni ní iṣẹ́ ọwọ́. Bẹ́ẹ̀ ni láfáà fi sọ wípé a'udhu billahi minash shaitani rajim, wọ́n ní fa idha tashafa al-mu'allim bi awsaf al-kamal kana at-tilmidhu al-muwafaqa kadhalik. Wọ́n ní nígbà tí wọ́n bá ṣe ìròyìn kan fún olùkọ́ tó ń ròyìn olùkọ́ kan bi awsaf al-kamal pẹ̀lú àwọn ìròyìn tó pé kana at-tilmidhu al-muwafaqa kadhalik. Ó ní bẹ́ẹ̀ náà ni ó ṣe déédéé lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tó fún àfa olùkọ́ yẹn, bẹ́ẹ̀ ló ṣe déédéé lára ọmọ akẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí pòun ló kọ́. Àwa sọ pé idhan tó bá rí bẹ́ẹ̀ làbúdà, wọ́n fẹ́ ṣàlàyé àwọn ìwà tá a lè máa rí lára olùkọ́. Ó ní idhan tó bá rí bẹ́ẹ̀ o làbúdà an yakuna taqiyyan mutawaddi'an layyinan al-janib. Ó ní kò sí tàbí ṣùgbọ́n olùkọ́ gbọ́dọ̀ jẹ́ taqiyyan, olùpáyà Ọlọ́run, kò lè penetrate ìpáyà Ọlọ́run yẹn sára àwọn ọmọ yẹn náà. Mutawadi'an, gbọ́dọ̀ jẹ́ olùtẹríba, kó àwọn tí o fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yẹn náà lè di kó lè di ẹni tí yóò máa ní ìtẹríba. Layyinan al-janib, olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣe pé yóò wà lẹ́gbẹ̀ẹ́ tó ṣe é súnmọ́, tí ò ń ṣe ẹni tí èèyàn máa sá fún. Litamil al-qulubi ilayhi fatastafida minhu, kí wọ́n lè ṣẹ́rí ọkàn wọn sọ́dọ̀ olùkọ́ náà, kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn lè ṣẹ́rí ọkàn wọn sọ́dọ̀ rẹ̀ fatastafida minhu, fún àǹfààní nǹkan tó ń fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. tó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn, tó jẹ́ taqiyyan, olùpáyà Ọlọ́run, tó jẹ́ mutawaddi'an, olùbẹ̀rù Ọlọ́run, taqiyyan, olùpáyà Ọlọ́run, mutawaddi'an, olùbẹ̀rù Ọlọ́run, tó sì já sí pé ẹni tí ẹgbẹ́ rẹ̀ tó wọ̀ lẹ́gbẹ̀ẹ́ layyinan al-janib, tó wọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣe é sá fún. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yẹn litamil qulubi ilayhi, wọ́n lè ṣẹ́rí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ̀ fatastafida minhu, fún àǹfààní nǹkan tó fẹ́ rí lọ́wọ́ rẹ̀. Àkọ́kọ́ nìyẹn tá a gbọ́dọ̀ rí lára olùkọ́. Olùpáyà Ọlọ́run ni kó jẹ́, olùtẹríba. tó kú tí olùkọ́ bá jẹ́ ẹni tó ní gírímọ́ńkà, gbogbo ọmọ tí ó kọ́ kò ní sí ìpáyà Ọlọ́run lára wọn, tí ò bá jẹ́ olùpáyà Ọlọ́run. Tí ò bá jẹ́ ẹni tó jẹ́ olùtẹríba, gbogbo ohun tó bá kọ́ pátá ní ìtẹríba lára wọn, gírímọ́ńkà ìlànà lára wọn. Tólùkọ́ ò bá jẹ́ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́, gbogbo àwọn tó bá kọ́ pátá wọn ní wà lẹ́gbẹ̀ẹ́. Bákan náà ó ní wa an yakuna haliman waqura, olùkọ́ gbọ́dọ̀ jẹ́ alámúmọ́ra èèyàn, kó sì jẹ́ olùṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tí olùkọ́ bá jẹ́ méjèèjì yìí náà liyuqtada bihi, láti máa jẹ́ ẹ̀kọ́ ṣe rere lọ́dọ̀ rẹ̀. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yẹn náà, wọ́n máa kọ́ṣe àwọn nǹkan yẹn lọ́dọ̀ rẹ̀, lópin ìgbà tóun náà bá ti jẹ́ alámúmọ́ra èèyàn, olùṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olùkọ́ ò gbọ́dọ̀ jẹ́ onígàngànràn, ò gbọ́dọ̀ jẹ́ onígàngànràn, ò gbọ́dọ̀ jẹ́ olùṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáadáa. Afáàtún ni wa an yakuna dha rahma, ó ní olùkọ́ gbọ́dọ̀ jẹ́ olójú àánú, ó gbọ́dọ̀ jẹ́ olójú ìkẹ́. Lita'azzuma raghbatuhum, ìdí tó fi jẹ́ olójú àánú ẹ̀ ni pé kí wọ́n lè gbé tóbi ìṣojú kòkòrò mímọ̀ fima yulqihi ilayhi, fún nǹkan tí olùkọ́ yẹn fẹ́ fún wọn. tó kú tí olùkọ́ yẹn bá jẹ́ olójú àánú, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn wọ́n á máa ṣojú kòkòrò ìgbé ìmọ̀ yẹn tóbi látọ̀dọ̀ olùkọ́ yẹn. Tó bá jẹ́ olójú àánú fún wọn, tó jẹ́ olójú ìkẹ́ fún wọn, wọ́n máa ṣojú kòkòrò mímọ̀, wọ́n máa gbé ìṣojú kòkòrò mímọ̀ yẹn tóbi fún nǹkan tí olùkọ́ yẹn fẹ́ fún wọn. Olùkọ́ gbọ́dọ̀ jẹ́ olójú àánú, ó gbọ́dọ̀ jẹ́ lọ́kàn líle, ó gbọ́dọ̀ jẹ́ lójú líle sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn. Wa an yansahahum, olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa ṣe ìkìlọ̀, ó máa ṣe wáàsí fún wọn, ó máa ṣe wáàsí fún wọn ní gbogbo ìgbà. Ọlọ́run sọ báyìí, tọ́lọ́run fẹ́rẹ̀, kì í ṣe ìmọ̀ nìkan ló máa kọ́ wọn. Wa yu'addibahum, ó ti gbọ́dọ̀ máa ṣe ìkìlọ̀ fún wọn
wa yu'addibahum àti pé o gbọ́dọ̀ máa fún wọn ní ẹ̀kọ́. Adab yẹn ni wọ́n pè ní moral. O gbọ́dọ̀ ní ẹ̀kọ́. Ìní ẹ̀kọ́ kẹ̀rí ó ju mímọ̀ lọ. Al-adab fawqa al-ilm. Kéèyàn ní ẹ̀kọ́, ìyẹn ni èèyàn fi gbádùn ìmọ̀ yẹn dáadáa. Kódà àwọn èèyàn ó gbádùn rẹ̀. Bí èèyàn bá ní ìmọ̀ tí ò bá ní ẹ̀kọ́ sí, kò dáa tó, kò tíì pé tó. Àwọn èèyàn gan ní sọ̀rọ̀ rẹ̀ dáadáa, wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láburú. Wọ́n ní ẹ̀kọ́ ni olùkọ́ yẹn máa kọ́ wọn fayuhsina ta'dibahum. Ó gbọ́dọ̀ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa, má kọ́ wọn lẹ́kọ̀ọ́ bú. Gbogbo àwọn olùkọ́ tá à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lásìkò yìí, ẹ jẹ́ ká wà careful. Tí gbogbo ń tá a bá ń ṣe yẹn pátá làwọn ọmọ yẹn ó máa rí ẹ̀kọ́ yẹn kọ́ lára wa. Bó olùkọ́ bá jẹ́ ẹni tí ò páyà Ọlọ́run, gbogbo ń tó bá kọ́ náà ò ní páyà Ọlọ́run. Bí olùkọ́ bá jẹ́ ẹni tí ò ní ìtẹríba, gbogbo ń tó bá kọ́ láyé wọn ní ìtẹríba, ẹ máa rí gímọ́káì lára wọn. Tí olùkọ́ bá jẹ́ ẹni tó yá sí pé kò wọ̀ lẹ́gbẹ̀ẹ́, táwọn èèyàn ń sákò lọ́dọ̀ rẹ̀ pé wọ́n mà dọ́dọ̀ rẹ̀, ní tó fẹ́ lọ kọ́ ó wà lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n má dìbẹ̀. Tó pé o wọ̀ lẹ́gbẹ̀ẹ́, gbogbo tó bá kọ́ náà pátá wọn ní wọ̀ lẹ́gbẹ̀ẹ́. Tí olùkọ́ bá jẹ́ ẹni tó yá sí pé kò ní àmúmọ́ra, tí ò sì ń ṣe olùṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo tó bá kọ́ láyé, gbogbo tí olùkọ́ bá ṣe sára ọmọ láàmárí lára ọmọ yẹn. Torí náà gbogbo tó bá àwa tá a jẹ́ olùkọ́, ẹ jẹ́ a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún kíkọ́ àwọn ọmọ wa. Àwọn ìwà tá a lè wù láti sọ fúnra wa yìí. Àwọn ìwà táwọn ọmọ yẹn lè penetrate lára wa, àwọn láti sọ fúnra wa yìí. Ọ̀pọ̀ jọ àwọn olùkọ́ tá a bá lè tẹ̀lé àwọn ìwà yìí, àwa náà ó padà jèrè lọ́dọ̀ Ọlọ́run, á sì jèrè àwọn ọmọ yẹn. Kódà àwọn òbí wọn náà ó padà jèrè lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ọmọ yẹn náà ó padà wúlò fún Islam. Làfáà kan fi sọ pé yá ayyuhar rajul al-mu'allimu ghayrahu alla li nafsika kana dha ta'alim. Ó ní yá ayyuhar rajul, ó ní mo pèrè ènìyàn lọ́kùnrin. Yá ayyuhar rajul, mo pèrè ènìyàn lóbìnrin. Tó pé àtọkùnrin àárín àwọn obìnrin kan lásìkò yìí náà, táwọn náà nílé ẹ̀kọ́ tọlọ́hun tí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ńbẹ̀. Kódà wọ́n tún kọ́ àìmọye obìnrin tí ń kọ́ ní lẹ́kọ̀ọ́ western education, olùkọ́ làwọn náà. Àfáà ni mo pè yín o, alimu alimu tó jẹ́ olùkọ́ gẹ̀yìrọ́hù tó fẹ́ kọ́ ẹlòmíì ní tí ń bẹ lára rẹ̀. Àfáà ni hallan, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hallan li nafsika kana dha ta'alim. Ó ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, dha ta'alim. Ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wọn yẹn, kana li nafsika, yóò máa jẹ́ tiẹ̀ náà. Ọ̀nà méjì kẹ̀ ni yóò gbà jẹ́ tiẹ̀. Àkọ́kọ́, lópin ìgbà tó bá ti ń kọ́ wọn, ìwọ náà máa dàgbà sókè inú mímọ̀ yẹn. Ó tún máa dàgbà sókè inú tọlọ́hun, ní ẹ̀kọ́ tọlọ́hun náà. Kódà ní ẹ̀kọ́ tayé náà àbí ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́, ó máa dàgbà sókè níbẹ̀ lópin ìgbà tó bá ń kọ́ wọn. Ẹlẹ́ẹ̀kejì tó fi máa jẹ́ tiẹ̀ ni pé owó àwọn ọmọ tó bá kọ́ yẹn náà, gbogbo ibi tó bá dé láyé, ó bá yá sí pé wọ́n wúlò fún Islam, wọ́n wúlò fún àgbáyé, wọ́n wúlò fún àwọn òbí wọn. Wọ́n máa rí ìwọ tó jẹ́ olùkọ́ yẹn lára wọn. Ìwọ tó jẹ́ olùkọ́ tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn, wọ́n máa rí olùkọ́ yẹn lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà látara tó kọ́ wọn. Ìyẹn ló fà tó yá sí pé gbogbo àwọn olùkọ́ lásìkò yìí, ẹ dákun, ẹ jẹ́ ká wà careful. Gbogbo ohun tá a bá ń ṣe lójú wọn náà làwọn náà máa ṣe. Because tó olùkọ́ bá ṣe lójú ọmọ, lórí bẹ́ẹ̀ pé ọ̀gá mi ṣe yìí, ó lẹ́tọ̀ọ́, mo ṣe ṣe. Ọlọ́run ṣàánú fún wa o. Gbogbo àwa tá a jẹ́ olùkọ́ náà, Ọlọ́run kún wa lọ́wọ́ ìmọ̀nà àtọ̀dọ̀ Ọlọ́run, ìtọ́sọ́nà àtọ̀dọ̀ Ọlọ́run, tá a fi máa rí ṣe nírọ̀rùn, tá a fi pàdé Ọlọ́run dáadáa, tá a fi jèrè lára Ọlọ́run àtàrà àwọn ọmọ yìí náà. Ọlọ́run ṣe fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.